ní dàrò gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. mo mọ̀ kí gbogbo dúníyàn o Káyọ̀dé Àjàó ń lóko mi o mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí oyún inú mo kí àṣẹ ìbí ẹ káàbọ̀ sórí ètò àgbà wàá búra bẹ́ẹ̀ yóò ṣe ọ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn onírúurú tá a ti ṣàfẹ́rí tá a ti gbọ́ngbà tá a wà ń kéékèèké ńlá máa ń mú wá sójú ìwòran wa lórí ìkànnì yìí pàápàá jùlọ ohun tí mo ní kí n mú wá fún wa lónìí ni àwọn àlọ́ tí àwọn bàbá wa àwọn ìyá wa ìyá àgbà bàbá àgbà tí wọ́n ti pa fún wa ńgbà tá a wà ń kéékèèké tó dẹ̀ jẹ́ àríkọ́gbọ́n fáwọn ọmọ ìwòyí jẹ́ ká mọ ntọ́tọ́ àti ntí ọ̀tọ̀ ìbá jẹ́ pé irú eléyìí náà tún wà láyé òde òní ni ó ṣeé ṣe kí gbogbo ayé ọmọ rí bó ṣe lóun rí yìí kẹ́ àwọn ọmọ kí wọ́n má dìdàkudà bí wọ́n ṣe dà láyé òde òní àmọ́ mo kí gbogbo àwọn bàbá tí wọ́n ṣe àkójọpọ̀ gbogbo kinní yìí mo kí wọn púpọ̀ mo dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ẹ ṣeun o làákàyè yín ò ní dọ́bà ibi tẹ́ ẹ ti ń gbé mú ọgbọ́n ìmọ̀ àtòyé èyí tẹ́ ẹ fi ṣàkálẹ̀ kinní ọ̀hún ọlọ́run ọba mi ò ní dínà ẹ ṣeun o Káyọ̀dé Àjàó lórúkọ mi o gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ wá ń bá wa ká lọ ẹ jẹ́ kí n mú wa wọnú tan ìjàpá òun ajá nínú àwọn àlọ́ táwọn bàbá wa ti pa fún wa ẹ ṣeun o ẹ má bá mi ká lọ ẹ gbìyànjú láti subscribe láti like láti comment láti share ẹ má ṣeun o ẹ kú kalẹ̀ máa bá wa. èrò yá ẹ bá wa ká lọ èrò yá bó ṣọgbọ́n ló bá fẹ́ kọ́ ó yá tẹ̀lé wa ká lọ. Àlọ́ mi dá fìrìgbà gbòó ó dá lórí ìjàpá ajá àti ìyá arúgbó kan. ẹ pẹ̀lẹ́ ìyá wa o. ó ṣeun ọmọ mi. ọ̀rẹ́ jẹ́ kí a lọ ràn yín àgbàlagbà yẹn lọ́wọ́. mi ò ní àkókò láti fi ṣòfò. má rò ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọmọ Oòduà a ní láti máa ran àwọn àgbàlagbà lẹ́rù. mi ò dí ẹ lọ́wọ́ tó bá fẹ́ lọ ràn wọ́n lọ́wọ́ àmọ́ èmi ní tèmi mi ò ráyè. ìyá wa ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. ó ṣeun ọmọ mi ìwọ náà dàgbà. ó ṣeun ọmọ mi. ìyá wa ǹjẹ́ nǹkan kan wà tí ẹ tún fẹ́ kí a bá yín ṣe? ó ti gbìyànjú ọmọ mi èmi náà ó sì ṣe ọ́ lóore. ẹ má ṣèyọnu ìyá wa. tẹ̀lé mi ká lọ. ṣó o rí àwọn ìlú mẹ́ta yìí mú èyíkéyìí tó bá wù ọ́ nínú wọn. wọn kì í ṣe ìlú lásán. ìgbàkígbà tí ebi bá ń pa ọ́ lu ìlú náà lu ìlú náà lu ìlú náà. lẹ́yìn àsìkò díẹ̀ ìyàn mú nínú ìlú ebi ń pa àwọn ènìyàn àti ẹranko. ebi yìí mà wá pọ̀ o a ti ṣèyí sí. ǹjẹ́ ìyín lọ rèé bá ọ̀rẹ́ mi ajá báyìí ó fara jọ wípé ìyàn tó mú yìí ò dé ọ̀dọ̀ rẹ̀ rárá ojoojúmọ́ ní jẹ tí ń mu kò sí rókòkò rodò. a jẹ́ wípé ó ní ọgbọ́n tó ń dá sí i. jẹ́ ẹ̀rẹ́ bá kó fi ọ̀nà hàn mí. ọ̀hù ń bí ọ̀rẹ́ ni wá. òótọ́ ni o. jẹ́ kí a jẹun. ní sùúrù náà ibi o ní ìlú mẹ́ta ní bẹ ní àgbàlá ìyá náà èmi ló wá dé tí o wá gbé èyí tó kéré jù nínú àwọn ìlú náà. ìtẹ́lọ́rùn làgbà díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan. ìtẹ́lọ́rùn kọ́ ìtẹ́lẹ́sẹ̀ ni ẹgbọ́n náà ọ̀nà ọ̀jẹ́ ńlá rèé o tí ọwọ́ mi bá fi lè tẹ ìlú ńlá yìí ẹnu kí n yá sí ilé oúnjẹ ńlá ni o kí n ṣí ilé oúnjẹ ńlá sínú ìlú wa kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ fún àwọn èèyàn láìpẹ́ owó á dé tabua
ń kọ́ ilé ńlá ń sì fẹ́ obìnrin tó rẹwà. ẹ̀gbà mi o, mo kú o, mi ò jẹ́ mọ́, ẹ̀gbà mi o, mo kú o, mi ò jẹ́ mọ́, ayé mi o, tèmi bá mi. Ìdí àlọ́ yìí kọ́ wa kí a máa bọ̀wọ̀ fún àgbàlagbà. Ó tún kọ́ wa wípé kí a máa ran àwọn àgbàlagbà lọ́wọ́. Ó tún kọ́ wa wípé kò dára kí a máa jalè. Kódà olè ló ń ba ọmọlúàbí jẹ́. Ó tún kọ́ wa wípé kò dára kí a ní ọ̀kánjúà. Ẹ má jẹ́ á máa ṣọ̀kánjúà. Ọ̀kánjúà a máa kóni sínú ìyọnu, àní rí yọnu. Irú eléyìí tí ìjàpá kó ara rẹ̀ sí látara àìní ìtẹ́lọ́rùn. Ẹ̀yin ọmọdé, ẹ fi ìtàn yìí ẹ fi ṣe ẹ̀kọ́ kí ẹ sì tẹ̀lé. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí.